Aláròyé máa wí o. ó ga o èyí lohun tí Davido olórin lòun máa ṣe lọ́jọ́ ìdìbò gómìnà Ọ̀ṣun. ọmọkùnrin olórin tàkasúfèé tó tún jẹ́ ọmọ ẹ̀gbọ́n gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun, David Adeleke, tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Davido, ti sọ pé wámúwámú lòun yóò dúró bí ọmọ ogun láti rí i pé kò sí màgòmágó kankan lọ́jọ́ ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀ṣun. David, ẹni tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní bàbá ìbejì, sọ pé kí ẹnikẹ́ni tó bá rò pé òun yóò lo ohunkóhun tàbí ọ̀nàkọnà láti da ìdìbò rú lọ́jọ́ náà tètè lọ mọ̀ pé kò ní sí àyè fún irú àṣà pálapàla bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde kan tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ni Davido ti sọ pé òun yóò dáàbò bo ìbò àwọn olùdìbò níbi tí òun bá ti dìbò, bẹ́ẹ̀ ni yóò sì rí káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí yóò yàtọ̀ gédégbé sí àwọn èyí tó ti ń wáyé kọjá nítorí gbogbo àwọn aráàlú ni wọ́n ti dúró láti dáàbò bo ìbò wọn. Ó sọ síwájú sí i pé gbogbo ìgbésẹ̀ tí àwọn adàbòrú bá pinnu láti gbé ni wọn yóò bá àwọn náà níbẹ̀, nítorí náà kí oníkálùkù tètè fi ọwọ́ síbi tó yẹ kí ọwọ́ wọn gbé. Gẹ́gẹ́ bó ṣe kọ síbẹ̀, ó ní ọjọ́ 15 oṣù kẹjọ ẹnikẹ́ni tó bá gbìyànjú láti ṣe ìrú ìbò yóò bá wa níbẹ̀, ojú rẹ̀ yóò sì rí màbo. Mo máa wà níbùdó ìdìbò láti dáàbò bo ìbò wa, gbogbo nǹkan gbọ́dọ̀ lọ bó ṣe yẹ kó lọ. Mò ń ṣèlérí fún gómìnà Adémọ́lá Adélékè pé digbí ni mo dúró. Tẹ́ ò bá gbàgbé, lẹ́yìn tí Davido darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord nínú oṣù kẹrin ọdún yìí tó sì gba káàdì ìdìbò, ni wọ́n yàn án gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí yóò ṣàkóso àwọn ọ̀dọ́ nínú ìpolongo ìdìbò sáà kejì fún gómìnà Adélékè. Ó sì sọ lọ́jọ́ tí wọ́n ṣèfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà pé kí àwọn ọ̀dọ́ ṣiṣẹ́ láti rí i pé Adélékè jáwé olúborí kó tó di aago 12 ọ̀sán ọjọ́ ìdìbò. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.